No, if any car to the lobby town local. I hear it in Benny. We are kicking the dojo. Ṣé kí sáà di dóde wà ní àgbà o? Bóyá kéèyàn ká ètò ìpẹ̀kọ́ ẹni pé bolóboló wà kó máa tá nínú. Irrit. Only time if I do one packing for 1 hour, not allowed. It's just 1 hour. You're right. Even after the light, I've been Uber driver, so I know what I'm saying. So he said, come back to time here, see. Especially the high road, main road, by our camera, I am monitor. Okay, I'm not a monitor. Politics not big. Oh, do you know what? So I'm out of appeal. Oh, well, it's all this. Different people calling your pastor. Transfer aggression. You don't do like
Video bàbá ni kọ́ ní live ó yá ìbàdàn gbọ́n mi wà London báyà ń jayé wa lọ́wọ́ ọdún èmi mọ̀ aláàtì ẹni ọba àbọ̀rí la ní níbẹ̀ o àmì ọlọ́run àmì gbogbo ìwà èmi mọ̀ pé èèyàn ní mo ṣe tọ́lọ́run kọ́lọ́run máa ṣe tiẹ̀. Bàbá mú ìdí ìbéèrè àjàlí. Bàbá wa ṣe wá sí nígbò oúnjẹ kan. Ẹ wá fídíò mi o. mi ò fídíò yìí. Bàbá wa ṣe wá sí nígbò oúnjẹ kan. Wọ́n kọ́ ọmọkùnrin ọkùnrin ní ìgbàgbọ́ ó gbóná bí ìṣègbó ni. Tí máa ń gbé gúnmọ̀ kọ̀ọ̀tẹ́ tó tẹ̀lé gbógun. Àwọn àfáàlú wa fẹ́ sí mọ́sálásí gbómọ̀. Wọ́n wá pe ìgbàkú yẹn síbi mọ́sálásí. Wọ́n wá tún wá fẹ́ ṣe ìdúrósàn pé àwọn tó ń jókòó lọ́ba ní àwọn ìmáàmù akẹ́lẹ́bẹ̀rẹ̀ lọ́ba tó ń lò sí ìjàpó sí bàbá olórí eléégún tó lè dùn gbòòrè bàbá ní ẹ̀yà àfa àgbòsí ayò lórí ìdúró báyìí. bàbá wíì nínú òye kò rí ìwádìí kò gbọ́yọ̀. nígbà tí ẹlẹ́yìn tí mọ́sálásí ọlọ́run eléégún sẹ́gbẹ̀ẹ́ ẹ wá ní ẹnìkẹ́ jàpó eléégún ẹ wá ń bẹ̀rù àwọn jàpó ìwọ́n tó ní eégún rẹ̀ náà ló fi ó jóná ló tún jóná lọ́rùn ló bá bí jàpó ló bá bínú lọ bó ṣe bínú lọ gbọ́ àwọn àgbẹ̀ yọ ti gbá yọ. bàbá ń tọ́ ẹ pé ọlọ́run ló ń gbé lọ́wọ́ òun sì fi nǹkan mí kún òun lẹ́bọ̀ ń lẹ́rù òun ní nǹkan bó ṣe bínú lọ kò ní bínú padà bá mi accident nígbà tí a kò dira tẹ́lẹ̀ tí ń padà ń bọ̀ wá gbéjà bàbá ọ̀pọ̀ accident pàdé lójọ́ ni kò tí ì rìn bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́rùn mi ló bá tán kí ló bí láti gbà ẹ́ láti Alhaji Muyideen ọ̀rọ̀ bí 30 years mo ń sọ yìí ọ̀rọ̀ bí 30 ọlọ́gbà ó bá kọ̀ bá tura rẹ̀ láyà pé kí ló gbé dání. ó wá yẹ kó lọ bá kí lọ bá bàbá ó yẹ kó lọ bá ṣẹgbọ́ so ẹni tí máa ṣe tọ́lọ́ ọlọ́run ní filẹ̀ náà tí ò dá àkọ́kọ́ mọ́. ẹni tí ṣe tọ́lọ́ kí ló fẹ́ mọ bẹ̀rù kí ló fẹ́ sí kí ló fẹ́ sí ẹ lè sin kankan fún ẹ kàn mọ owó náà èmi ní pé àìsàn ṣe wà yìí àṣà wa Yorùbá ni wa a gbọ́dọ̀ mọ bọ̀ fàgbàlagbà bẹ́ẹ̀ni no matter what. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ mọ bọ̀ fún àwọn àgbàlagbà wa èyí tó bá ti bá àwọn ọmọ ọ̀dọ́ tó bá bá wí tó bá dórí àgbàlagbà mo fi respect fún wọn tó bá ti dórí àwọn àgbàlagbà mo fún respect ẹ má bínú dàbí ó lè fi ọ̀rọ̀ ẹ wo ra àfáà tó bú barista mo ní bàbá ẹ má bínú àbá wa ẹ mo ṣe ń ṣe ẹ má bínú mo bá wọn sọ wo bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe ó wà lórí kíní mi ó wà lórí kíní mi tí mo gbọ́ gan nìyẹn ní orí àná wọn láti rí ọkùnrin Ọlọ́run ti kọ́ dàgbà kó dògbó lẹ́fù respect àgbàlagbà ẹ jẹ́ kó máa wà ń bẹ̀ Ọlọ́run ló ń ṣe tó bá gbè mí á rí ẹ lè ṣe ẹgbẹ́ fún kò sí gbẹ́rẹ́ rí mo ti mọ́nítọ̀ ẹ̀ dáadáa mo mọ́nítọ̀ ẹ̀ bó dé Nàìjíríà ọ̀dọ̀ mi ní kẹ́ni kọ́ ẹ̀ ṣe àgbẹ̀rẹ̀ mọ̀ wà Nàìjíríà àtàgbàjọ lọ ní láìpẹ́ bẹ́ẹ̀ ni jẹ́ gbọ́ngàn ọmọ Nàìjíríà ní Yorùbá ni àwa Yorùbá ìkí pọ̀ nǹkan wálé nínú àwọn jára nǹkan wálé gbogbo ti bí ẹ̀rọ mi kò ní bí ara ẹ̀ tó ti kú lẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. bó ṣe wà ẹ́ tó bá tẹ́lẹ̀ ní Saudi tàbí bí ọmọ Dubai ni ẹ mọ pákéjì kan mọ̀ fún. bẹ́ẹ̀ni táwọn kílẹ̀ ń pa àwọn tó ń ti àwọn
àwọn ọjọ́ kan wà ní sáré ní Dubai yẹn wọ́n pé àwọn yẹn ọ̀rẹ́ gbọ́ pé kìíní o àwọn tẹ̀bílíkì tó kọ́ parí tó bá jẹ́ ara wọn ẹ mọ̀ bí wọ́n ṣe máa ṣètò fún mi ẹjọ́ náà sáà gbọ́ àwọn àìkọ́ nǹkan wa lé òun tí dẹ̀ sọ ó ń já ọ̀pọ̀lọpọ̀ sí àwọn àfáà yẹn. òdodo ọ̀rọ̀ ni òdodo ọ̀rọ̀ ni. bàtà àfáà kan gbé yẹn nílẹ̀ tó ní sínú yẹn náà ló ti láì rí bàbá ní bàbá mú débi lónìí yẹn rìn tó ń tẹ̀ wọ́n olórí ikú ni bẹ́ẹ̀ni yẹn kọ́kọ́ gbé lọ́wọ́. bàbá yẹn nìkan níṣẹ́lẹ̀ bàbá yẹn nìkan olódì tó ń tún gan ọ̀tún gan olódì sí bàbá yẹn. wọ́n bá a ṣètò náà ká mọ́ fí àlàbá ní Sunday kí wọ́n ṣe gbọ̀ báyìí náà. ọ̀rọ̀ jù wọn mọ́ ọdún. èmi náà ń dẹ́ bàbá ni ṣètò kankan bì kan àdúrà ni ọmọ Ọlọ́run ní tọkọtọkọ ẹ̀yin dẹ́ bàbá ni. wọ́n dẹ́ bàbá ni bàbá ní ibi tọ́lọ̀ fi nǹkan pamọ́ sí ọlá Ọlọ́run lọ́mú mi. kì í sọ ògùn lóní mo ní rárá sa agbára kìnnìkan lóní mo ní mi lágbára kankan Ọlọ́run fẹ́ràn yẹn àdúrà ni kò mọ̀ ṣe ẹ wo ni bàbá yẹn bàbá ní àdúrà ni kò mọ̀ ṣe ẹtọ́lọ́ bá ń fẹ́ lè ẹtọ́lọ́ bá ti fẹ́rẹ́ lè ọmọ fẹ́ náà ẹtọ́lọ́ ni èmi ni pé àwọn àgbàlagbà ìjọba ti dúró àwọn àgbàlagbà fún wọn respect àgbà. ó tọrọ ní jáde o. fún wọn respect àgbà Yorùbá yẹn pé Yorùbá ni mí. àwa rè àkísọmọ yẹmẹrin tí Yorùbá jí bàbá àkísọmọ yẹmẹrin tí Yorùbá jí bàbá. Yorùbá lè tó. ẹ ti understand àwa Yorùbá a ní respect fún àwọn bàbá àṣà Yorùbá tí bá tó lé ayé wa Yorùbá ni máa jẹ. Yorùbá lè bí wọn fẹ́ yà mo máa ń sọ gbogbo gbà mo fi Ọlọ́run jẹlẹ́rìí àwa èèyàn láàdá àwa èèyàn ó kú gan àṣà Yorùbá yẹn ló dáa ó kú ni ọ̀rọ̀ tó ń bá sọ ti pẹ́ bá fẹ́ tó ayé ìwà Yorùbá wọn fẹ́ yà. Yorùbá sọ pé ẹnu ọmọ ò ní gba ìyá pàdé mọ́ kí ọmọ ńlá dé bá ní àpò mi pàdé mọ́ òyìnbó lè sọ fún mi pé fọ́ọ̀kì wọ́n lè sọ fún mi ẹ jókòó dáadáa òyìnbó lè sọ fún mi ẹ pàdé mọ́ Yorùbá ló dùn tí ọba mọ Yorùbá kò ní ṣìnà mo sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. ọmọ ò ní gba ìyá pàdé mọ́. mo fẹ́ sọ wọn kan lókè bẹ́ẹ̀ mo gbàgbé sọ́ọ́sì lọ́jà rántí ṣẹ́rí ìwà wa Yorùbá wọ́n sì pẹ̀lú kọ́jọ wa ṣẹ́rí bí kúrò à ń ṣe pé yẹn next to me. àwọn àfáà wa dáhùn sọ ọ́ tó mọ́ fi jẹ pẹ́sì ìlúdọ̀ wa òun ṣiṣẹ́ ni ó jókòó pé nǹkan mọ̀ ṣiṣẹ́. ẹ ló máa ṣiṣẹ́ àfà bẹ́ẹ̀ni ó lè ní kí ni jẹ́sẹ̀ pásítọ̀ ó lè ní gbogbo ẹ̀. Bàbá náà ló sábà fún sí pé Jésù àwọn igi wọn nílé bàbá rẹ̀ nù. Bàbá ní ẹ̀ wọ́n ní kankan ní Áfíríkà wọ́n ní kankan ní Áfíríkà ní Mugu wa. Mugu lu yìí. Ó yà ti ṣe. Bẹ́ẹ̀ni. Ọ̀sùn kò tẹ́mẹ̀tẹ́mẹ̀. Wájú kò ní sẹ́ pásítọ̀ fún ọmọ sí. Wọ́n ti sọ di MTN card jẹun. Àlùkò wa ní bọ̀ sọ̀bù onílé sọ̀bù ẹ̀ káàkiri níbi gbàtàrà. Ní gbàtàrà. Gbogbo àti wà lóyìnbó yìí Mugu ló pọ̀ jù lọ. Wọ́n máa pa fáàmì wọ́n máa pe pásítọ̀ mi. Ìyẹn dẹ̀ ń jẹ pẹpẹ súpù lọ́wọ́. Ó dẹ̀ bá sálẹ̀ lọ́wọ́ yín tí ẹ̀ rí ayé wọn bàjẹ́. Àbí bàbá ewu ní òtútù burúkú kéèyàn wọn sùn kéèyàn kí wọ́n á pa ẹ̀kọ́ tó wọ́n ní sòrò ẹ̀ wọ́n sọ fún mi mo ní sòrò kẹ́tọ́ wọn ní kọ́ lọ́wọ́ yẹn báyìí kẹ́tọ́ wọn gbà tẹ́lẹ̀ lè sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ wá wo èèyàn tóun ti já àfáà kan bẹ̀rẹ̀ sí ká fọkọ̀ bò láṣìírí ọ̀sán ti san díẹ̀ ní owó tó yà ti sọ yóò tó gbà nígbà tí lọ́wọ́ mo sọ fún pé fọ́tò rẹ̀ rèé níbi fún àbá sáyé yóò bàjẹ́ pátápátá. ọ̀sán rẹ̀ mọ́ wọlé fọ́tò rẹ̀ rèé níbi fún àbá sáyé tí ó bàjẹ́ pátápátá. Ó lè ṣàkíyèsí tẹ́lẹ̀ pé òun ní sọ. ìṣàkíyèsí tó sọ fọ́bìnrin yẹn pé wọ́n tó kún ní kọ́ pàdé wọn àlẹ́ mọ́ àfà ó tún bóbìnrin yẹn sùn. torí ọdún wọ́n ní fọ́tò rẹ̀ rèé o Ọjọ́ ti ṣì ó gba àwọn ọ̀tá rẹ̀ ní ìmọ̀ kọ́kọ́ wọ́n ní sẹ́ni ọ̀pẹ̀ ọlọ́run rí mi ó fẹ́ ti kí sáyé ọmọ ní ìdákùnrin wọn sọ ìyá ìbá kọ̀ mi lánàá pé ó ti san ibà yìí ẹ̀gbọ́n. mo ní ìyá ìbá kò tí san lójú ìbá jẹ́rú àwọn ni báwo ló yẹ jáde. ó 3 million ó yóò kú 1 million ó ní ìdákùn ó ní mọ́tò àbáṣà ìdí kọ́kọ́ ẹ wò ló àyẹ ṣáàdúrà ni ẹ máa ṣe àbẹ́kẹ̀. àdúrà ni ẹ̀yìn máa àdúrà yẹn máa ṣe náà àdúrà ni. àdúrà tí wọ́n ṣe ló lè dé kókó nílé àdúgbò ìjà láti ìwòlẹ nílẹ̀ àwọn tí ẹ lásà ti kẹfẹ àwọn tó ológun bá dàtọ láwọn ológun lẹkọọ ọlọ́run ń pa irọ́ wọ́n gbé wa Mugu ni. a lè ti já a ti já báyìí. wọ́n sọ pé
àwọn kan wọ́n nígbà tẹ́mi ọ̀kọ́lá àwọn ẹ̀tọ́ kọ̀lá gbé fún mọ́jú ni ṣé jù sílẹ̀ gbé mi. ó yà mí ẹnu àbẹ́rẹ́ gan ó yà mí ẹnu. àbí sẹ́yìn túnú ló ṣe fún mi ní àbí àbọ̀ sọ pé Jésù ní sọ fún ọ pé ní pé mo ló ti bá pàdé èdè wọ́n lọ sọ sí ọ̀sán Hausa ní àbí Ìgbò àbí Ìgbò ló gbọ́ àbí wọ́n gbọ́ Ìgbò. ó yà mí lẹ́yìn. Jésù náà sí ṣé Ìgbò ló lọ sí ọ̀rẹ́ àbí Hausa yẹyẹ ẹ̀jẹ̀ mú kù ọmọ gbé mọ́ra yẹyẹ. Ọlọ́run ní mọ́ ajá yìí. Àkọlé ìfọ̀ owó lọ́sàn-án hòtẹ́ẹ̀lì mi. Everything. Ṣé ẹni tí ọba níṣẹ́ lọ́wọ́ sọ lè sanwó hòtẹ́ẹ̀lì yìí? Wọ́n sanwó jíjẹ mímu yìí. Ìyàwó jíjẹ. Kò sí ní pépà sí o. Ọ̀sẹ̀ni owó sọ fún ọ̀rọ̀ lọ́rùn yẹn. Pé kò sanwó hòtẹ́ẹ̀lì mi àti jíjẹ mímu mi everything náà yẹn. Ṣé ẹni ọba níṣẹ́ sọ lè ṣe báyìí? Láì jẹ́ pé mo níṣẹ́ pẹ̀lú ilé owó kẹ̀kẹ́ orí nìyẹn orí parí láíláí orí tamọ́ láíláí wọ́n bá ní kọ́ mọ́ sọ ń pa ẹ̀ Ọlọ́run ti gbé fún ọ̀nà ọ̀nà ìwé ló kọ́ mi tiẹ̀ ní ọ̀dẹ́ ní kankan lóhùn ọ̀dà àbò wọn dé àwọn bàbá wa respect wọn ọwọ́ fẹ́ rọ́ọ̀lù àwọn bàbá mọ̀ fún àwọn bàbá wa respect ẹni nìkan lè fẹ́ lẹ́yìn yẹn lọ́kàn. ẹni lọ fẹ́ sọ̀rọ̀ kan pé ẹni àfà tó bú Barrister ẹ̀ ẹni pé ẹ lè máa gé jẹ tẹ́lẹ̀ máa sunkún ẹgbẹ́ bàbá sunkún báyìí. àbí sáyé náà wàá gbà yìí. ẹgbà nọ́mbà yẹn lẹ́sẹ̀ fọ́tò yẹn sí mi. Baba. Ẹ̀yin máa ń lọ bẹ́ẹ̀. Alágbára ló wà bẹ́ẹ̀. Akim. Right? Yeah, to where? To Liverpool. Then our ferry. Ferry one Liverpool. How many hours? Only header. 14 to Liverpool gone. You are looking about 4-5 hours. Liverpool. Yẹ́n máa lọ France lọ Germany gan yá ti wà ọ̀rọ̀ ìdílé ẹ̀rọ. Ẹ lè máa ní Nàìjíríà sọ ìyá. Ó wà bẹ́ẹ̀. Mélòó náà? Àgàjá tí wọ́n ti gbélé lórí ẹ̀ máa bẹ̀rẹ̀ lọ. Kò tó yí sí nípa wọ́n fún ọ bẹ̀rẹ̀. Ibi tó bá dé sí Ló máa di tàbí rẹ̀. tó bá lọ mẹ́wàá níbẹ̀. Tó bá lọ mẹ́wàá lórí ìjọba lọ́kàn tó bá tọ́jú. Mẹ́fà àmú gbàdúrà káyọ̀ gbàdúrà káyọ̀ tó wá ń gbé bẹ́ẹ̀ gbàdúrà káyọ̀ tó kọ̀ bọ́lá tó máa ń ta gara. Brother, ó ti ẹja lọ sà ẹja lọ ti tó jáde. Lẹ́yìn tó lè sọ̀rọ̀ ẹ ti wà ní òtútù. ẹ máa tọ́jú. Oṣà wọ́n ní ká wo bí.
hospital. Inside the code. Inside the code. So fizzy. Okay. Kọ́kọ́ wá kàbí àkàrà bá kàrí sọ direct sí ó ti yé. Máa bẹ́ẹ̀ ni ó jẹ́ kan sí ó ti yé. So therefore, please. Àbáni padà sẹ́yìn ó ti yé. Ẹ lọ ju wúsà kan sí. Ẹ fowó sàkáàtì mi bẹ́ẹ̀ fún ìdẹ́ni bá mi wá nǹkan bí ni mo wá lẹ́bàá mówó lẹ̀ o. Àbó rẹ̀ opportunity torí ni àánú ò dẹ̀ gbẹ́sẹ̀ lé. Tit for tat ni. Ẹ mọ̀ bí wàá fọ́nà láti wá. Tit for tat. Ọmọ jẹ́ ni. Ọmọ jẹ́. Ọ̀ṣọ́wọ́ kù. Ọ̀túnba inú òtútù la wà so fizzy. Ọ̀ṣọ́wọ́ kù. Oye ja. Hey, Alaye Shitu. Thank you so much. Baba. Well done.